òṣùpá àárọ̀ ni ò wálé oníkòyí ò sinmi ogun ṣé nǹkan míì ti wá wà nínú ẹkú délé ọkọ ẹ báyìí ni ẹ wo ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ àfọ̀ṣẹ tòun tèpè àti gbẹtugbẹtu láàrin Akim ọkọ àwọn single mother àti Lizzy Anjorin bẹ́ẹ̀ náà Mama Êsãbød náà ò dúró ó ń fire back Lizzy back to back ni wípé sẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí á fàájá wọ́n ti ń pòóṣàn báyìí láàrin ara wọn. Ẹ wo ìkan nínú àwọn olólùfẹ́ mi ó ní ṣé kìí ṣe wípé a wá pe àwọn ìjọba àpapọ̀ àtijọba àpínlẹ̀ àtijọba àdáni kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ tó ń lọ lórí agbègbè bí wọ́n ti ń kó fúnra wọn gbàgbós gbìtìgbìtì lórí social media yìí láàrin Lizzy Anjorin, Ìyábọ̀ Òjó àti Mama Êsãbød. Ó dàbí wípé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ mú ànúdá ṣe. Ó dá ẹgbọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí mo tún ti kó o dé fún yín lénìí. Ẹ wo ẹ gbọ́ kí ìrìn jigbin ọ̀rọ̀ nínú fídíò yìí lénìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rẹ̀ ẹ máa bá ń kílìkì lórí subscribe button, ẹ bá ń like, ẹ bá ń share, ẹ bá ń pín kó délé kó dóko. Ẹ wo ẹ ní kákò ẹ sì ní tẹ̀ kọ́rọ́gọ́dọ́ bí ìkọ̀ǹgọ́ọ̀lù lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ jẹ́ àjọ gbádùn fídíò yẹn. Wọ́n tó bá pè lórí mi àti ìṣẹ̀dá tó bá ń gbèjà Àjàyí tó bá ń gbèjà wọ̀ náà wọn ò ní ṣoríire àdàbí yẹn ló máa pa ẹ́. Lizzy Anjorin ìbùkún Olúwa ò ní ṣoríire. Oúnjẹ tó bá ń pàmò gbà Lizzy ọ̀sán gborí kó máa sanwó gbó lọ bí ó dàṣẹ lẹ́ni ó dẹ́ni èpè ó dẹ́ni ègún lórí mi lórí Akim gbogbo nǹkan tó bá pè lórí mi àti ìṣẹ̀dá tó bá ń gbèjà Àjàyí tó bá ń gbèjà wọ̀ náà wọn ò ní ṣoríire àdàbí yẹn ló máa pa ẹ́. Lizzy Anjorin ìbùkún Olúwa ò ní ṣoríire. Oúnjẹ tó bá ń pàmò gbà Lizzy ọ̀sán gborí kó máa sanwó gbó lọ bí ó dàṣẹ lẹ́ni ó dẹ́ni èpè ó dẹ́ni ègún lórí mi lórí Akim gbogbo nǹkan tó bá pè lórí mi àti ìṣẹ̀dá tó bá ń gbèjà Àjàyí tó bá ń gbèjà wọ̀ náà wọn ò ní ṣoríire àdàbí yẹn ló máa pa ẹ́. Lizzy Anjorin ìbùkún Olúwa ò ní ṣoríire. A máa ní kó má dà sọ ìwọ ń jáde fún yí pé mo rí gbèkan tó ti ń bẹ̀ yí pé kó yé ṣépè fún yàn mọ́. A máa ní kó má dà sọ́rọ̀ òun á ní yẹ́gẹ́ ònúdòkò òfò ló máa pẹ́ Lizzy Anjorin ò ní kúure. Àṣẹ ó dàṣẹ. Because wà á rí pé everywhere wọ́n máa ń bú mi gan. Do you see me responding to them? I will not respond to it because èmi náà ń bọ́ àwọn tí wájú mo bú politician. Mo ń bọ́ lọ́pàá. Àwọn tó lówó jù mí lọ mo ń bú wọn. Definitely some people will come behind me. That's his life. Even I'm very proud pé wọ́n mọ̀ mí wọ́n bú mi. Because I'm a celebrity. You can't call yourself a celebrity. Kó má sọ pé wọ́n ń bully. Kó má sí lórí social media. Ìlú òyìnbó tá a wà gan, àwọn olówó ni tálákà máa ń target jù. Just to make their life miserable. Kí wọ́n sọ ibi tí mo ti sọ pé òbó bá ń tẹ̀, àwọn tó ń lò pọ̀ lórí TikTok, wọ́n ń lo voice mi kí wọ́n mọ̀ bá wọn jà. Àjọ lórí burúkú nìyí. Èmi gan ló ń gbà kọ́ lórí first account nígbà kan mo fi ṣe content. Ìtọ́kù ẹ̀kọ́lẹ̀ ọdún yìí Lizzy mo ti sọ fún ẹ ó máa rin owó oṣù òdì ihò tí ò ní sí pátá ń di ẹ mọ́ ọyàn wo ìdí burúkú tó ń kó pílò sí yẹn wà wọn wọ̀wọ̀ tó ń tẹ̀lé ẹ onígbà bẹ́ẹ̀ di ẹ wọ́n fún ẹ ní gift kan bẹ́ẹ̀ dúpẹ́ wọ́n fún ẹ ní kóńgò gàrí kan àtẹ̀pọ̀. Look at the set of people fún ẹ tó lòun ga nínú ayé. You are shameless, you are an idiot. Tí n bá gbọ́ pé ọmọ kékeré bú ẹ mọ́tò ló máa pẹ́ Lizzy Anjorin. Tí n bá gbọ́ pé ọmọ kékeré Akim fàdíyà àbí fọ́fúrọ̀ àbí kí ló ń pè ẹ́. Fọ́fúrọ̀ ní fọ́fúrọ̀ fọ́fúrọ̀. Tó mọ̀ wọ́n sọ pé wọ́n ní ọmọ 25 ní àbí nǹkan. Èmi ọmọ 33 years. Ló sọ pé ọmọ 40 pé o ti ṣe marriage o ti fail o ti ṣe gbogbo ẹ̀. Ṣé wò ṣe ta ni àbá Rótìmí káàtẹ̀ gbà pọ̀ lórí Rótìmí. Olórí burúkú tó fọ́kọ at 45 tó ń pe my husband nígbà tó ti wọ menopause. Èmi sórí ọ̀rọ̀ Lizzy má jẹ́ kó sọ fún mọ́mí ẹ̀ kó má get to her. Èmi tẹ̀ ti sọ fún ẹgbẹ́ kọ́fì mi àti ẹ̀mí. O lè pè kan sórí gbogbo ìpè tó ń ṣẹ́ yẹn iná wẹ́dà ló ti fọ́n sí orí gbogbo àwọn tó ń tẹ̀lé lọ́kùnrin lóbìnrin. Tó bá ní kó gbọ́mọ sí àwọn ohun yẹn ló máa gbọ́mọ sí kì í ṣẹ́yìn. Torí Lizzy ò bímọ pé ọmọ wo Ọlọ́run ti di ẹrù tó wúwo lé fọ́rí ikú Florida Ọlọ́run ti dẹrù wúwo lé ọmọ yóò lè sọ̀rọ̀ bí ìdìdìrín bí adatọ́ báyìí bí ń bẹ́ sáà ní. Ètò wà ní Rótìmí tó ti lórí rẹ̀ yẹn wò bọ̀ ni bí ọ̀bọ zoo. Lizzy ò ní láìfù tí n bá gbọ́ pé ọmọ kékeré ń bú ẹ
your age mi 64 kò ní age olórí burúkú ọmọ ni olórí burúkú ọmọ ni ṣé ń gbà tẹ́mi òkè ní ìsìn mo lè jáde ní kíní Tinubu lórí gbọ́ọ̀rọ̀ bá wa ṣe eléyìí of course ọmọ lẹ́yìn àbọ̀ èmi náà bọ̀ kó wá sọ pé gẹ́gẹ́ mi kékeré ẹ mọ́ ta wọ́n ṣe níta sí ẹ ọmọ inú ẹ̀ lórí social media ọmọ inú ẹ̀ lórí Facebook àbò lórí burúkú ni ẹni ọmọ inú ẹ̀ lónìí tó ẹni tí ó bá fẹ́ kán bú òun kúrò lórí social media bẹ́ẹ̀ni má ta sí mi kì í pé lọ́pọ̀ mi lódò tó o bá sọ anything stupid people because èèyàn lùwọ́ náà ń bú nàbó lóṣì ni ṣé yàbọ̀ ń ta sí ẹni tó fi ń bù ẹ̀yin wọ̀wọ́ ta ló bú wa gẹ́gẹ́ mi mo jókòó kò ní dá fún yàrá ìyá ẹ̀ àwọn olólùsọ àwọn ọlọ́pàá dìde lórí burúkú tó lọ ń gbọ́ bẹ́ẹ̀ tó lọ ń gbọ́ bòfù this is social media là ń pè bí wọ́n lè bú mi ó mọ gbogbo tó fi máa bú mi ni wọ́n ní mo dọ́kọ̀ ọmọ mi pa mo sì sọ pé ṣé àárín ni ó yíwọ́ ọmọ mi lọ́wọ́ ni that is social media that don't need to debunk anything. bẹ́ẹ̀ni wọ́n ní mo wà ní Tanzania pé wọ́n ti gbé mi ní tírísọ́ọ̀mù kírẹ́tọ̀ fi ní gbé mi ní tírísọ́ọ̀mù òbò tó yùn náà wọ́n ní èèyàn mẹ́ta ò ní dómi lẹ́ẹ̀kan gbàtí wọ́n ṣe aládàá nìkan jọpọ́n kí lẹ́kùn wèrè tẹ́ ẹ̀ sọ ẹni mo múnú lé lásìkò mi wá ṣe aṣẹ́wó Tanzania mo ní kí ló dé wà dùrébù ni jọmọ 26 ní kírẹ́tọ̀ lè bá mi jogún rẹ̀ lọ́wọ́ mi ni èmi náà sì jogún aṣẹ́wó lọ́wọ́ ìyá rẹ̀ ẹ̀rẹ̀ bí 2 kéèsì láṣẹ́wó ni. So that is social media but tẹ́yẹ̀ bá ń dè kán bẹ pé ọlọ́run tó má lóò ṣe lè lóò ṣe wọ́n ń ju oríṣiríṣi òbò kiri ṣépò oríṣiríṣi òbò kí ló dé mélòó gan lòbò tó kó mo sọ pé ó tó yìí ó rí báyìí kò sí ṣépò òbò tó wọ́n gbé mo jẹ́ sọ mo lè mi mo ní kí lẹ́fọ̀ òbò ya going 70 ṣe alo lórí burúkú nìyẹn in a life ìwọ ń jáde fún yí pé mo rí gbìkan tó ti ń bẹ̀ yí pé kó yé ṣépè fún yàn. Tẹ́ máa jalè ní lórí pé àwọn jalè ní. Ìwọ́n tó láti ẹ̀ ní àwọn àdókò kiri ṣòbóbò wa ni. Ṣọ́mọ yóò bò lọ́wọ́ ẹ̀ ní olórí ibú mi ṣáàjalè. Olórí ibú awí tó ní mi fáwọn èèyàn ní dọ́jì lẹ́yìn kan. Ṣé òkú ẹni omi wọn lẹ́sìn? Rárá ògógóró kò bá dọ́jì. Ó lè dún mọ́ta. Ó lè dún mọ́ta. Torí kan fi fún mi ni. Ó wá ní mi ta pàràgà pé tí bá ti ta ọtí fún wọn máa fún wọn dọ́gì lẹ́yìn gàǹtà olórí ṣé mo ní gàǹtà yìí máa ń sọ fún mi pé ọmọ òfò tó jẹ́ pé bọ́ sọ̀kù ló dàgbà. ibi tí ẹ jà ó ní olóbó kọlọ̀bọ̀ tó ń bá yé ọkùnrin jẹ orí wọn gbàbọ̀dé ni ó tọ́ bó bá yé wọn tó kọ́ gbàbọ̀dé. gbogbo èèyàn ló máa ń bú pàṣẹwò. Êsãbød ṣe wo gbé bọ́dì lánàá ṣá ẹ̀yin ni tọ́pìkì àti Victor ó dùn mí pé wo gbogbo star yìí láti mọ̀ lọ́tọ̀ lánàá títí mo fẹ́ rẹ́rìn tákìtì Êsãbød ní kíní náà ní pàǹpà máa download ẹ̀ máa wò nínú plane. Êsãbød tó ní kọ́mẹ́ǹtì mẹ́ẹ̀ẹ́dógún bùnmi kí n logo rẹ bùnmi kí n logo rẹ. ṣe bó ti ẹ̀fọ́ fún wa wípé ẹ̀yin Italy Vietnam lòun ti máa lọ ra stone àti bàtọ́ mi nídìí náà tàbí ó lè pa wọ́n jókòó ẹ má jomi ó pa òun lọ stone Nàìjíríà. ó láì kọ́ tí ń dín ṣinṣin lórí ẹ̀ wọ́n á máa gáàsì lórí ibùkún everybody kó máa fọ́ fún ẹ everybody kó máa fọ́ fún èmi á fọ́ fún ẹ ká ní ẹ kí ló já mọ́ nú ayé ìwọ tó ní level gbogbo everybody wọ́n wẹ̀ bí wèrè wọ́n wẹ̀ bí wèrè inú ẹ̀ dẹ́ ń dùn wàá máa jọ́jọ́ wèrè ìjọ́sì lórí burúkú kí ló ń jó olóṣì tó bá bí ìyá ẹ̀dá nù sáré bí àwọn ọmọ mi síta ibi tí mo dúró tí ó yí sí mọ́ mi tó gbé yẹn kò kàn mí tó bá bí ìyá ẹ̀dá kó àwọn ọmọ mi síta ibẹ̀ lèmi àti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí n bá tẹ bánà fún ẹ mú tí n bá tẹ bánà fún ẹ 10 bánà RIP fún ẹ báyìí ní gbogbo Ìkòròdú wọ́n máa bá mi máa lẹ̀ fún ẹ ní màá bẹ́ẹ̀ lé obituary màá máa bẹ́ẹ̀ dín àkàrà wọ́n máa jàkàrà ẹ lọ ni. try mi wò èmi ti ń dúró dé already try mi wò Lizzy tó bá lọ ṣí èrè wèrè tó níyẹn wèrè ẹ ń bẹ́lẹ̀gbẹ́ tèmi wèrè tó níyẹn ó ń bẹ́lẹ̀gbẹ́ tèmi níwà àti tari ó mọ ni ẹni kò mọ ẹni mọ òkò èmi àdìo ẹni àdìdìdì tó lè dì tán orí ẹ ti burú orí ẹ ó ti burú.